Hello everyone. I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, Ijinle TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness, and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Yeah, yeah. Olúwẹ̀rí ẹ̀rín o, ọ̀tá àgbà o. Omi làbò, ẹ̀yin bá bòmí bínú, olúwa rẹ̀ arúgbó oyin. Ẹni bá bòmí sọ̀tá o, olúwa rẹ̀ àjẹgbá. Àbọ̀dé sọ pé òṣèlú tí ẹ bá yìí sọ pé òṣèlú tàbí màá sọ fún báyìí láti sọ fún. Tí sọ̀rọ̀ táyétáyé. Ó tiẹ̀ ti wá dá báyìí, níbi tá a bá dé yìí ó ti dá. Kò tiẹ̀ sá náà ni. Bí balẹ̀ bá ti dé báyìí, kí wọ́n sì rọra jù mí sínú túbú ni. Ìràwọ̀ ṣe ilé ayé mi ń bẹ̀ jẹ́jẹ́. Kò tiẹ̀ sí àní bàbá ọkọ mú mi báyìí ọkọ ọgọ́lù. Ogunlaye, Ogunlaye, ọgọ́lù. Ogunlaye, ọgọ́lù. bóòlù ti ṣe. ọgọ́lù. ẹjọ́. ọgọ́lù ẹ wò kí a sì máa wò ó. Tádé kojú o. Ṣé ní kí n máa sọ́nà ni wò ó sá o? Ikú yé wo ogún làwọn balẹ̀. Òrùn mú kó wá mú mi lọ yẹ́. Gbà tí mi lajú báyìí. Àbí láwù. Mo ṣe ní nǹkan. Ẹnu rẹ mọ́. Orun orí igun mọ́ ọ lọ yẹ́rẹ́yẹ́. Orun ló sùn tó mẹ́jà fi lọ. Tí ibẹ̀ ń sàn ìfín ni pé ní ata ìpéyàn tó mọ́ra kó sọ́bà tẹ́wọ̀lú. Ogunlaye o. Àfíọ́jọ́ yẹ àwòrì o tàbí yẹn gbé. Àgbà yẹ́kí o. Ẹ̀yin baálẹ̀ ẹ mọ́ dààmú jìnnà. Orúkọ ọmọ amọ́run mọ́ ni Ogunlaye náà pélé. Wọn ò orúkọ sọ́mọ́ pẹ̀lú Ogunlaye. Ogun ọ̀hún náà ni ó jọ ọ̀pá. Kò lè bọ́ ń bẹ̀. Ó ti wo sùn. Ọmọ ẹja sì kíkú níbi tó wà yìí. Àgbà yágiyági o. Ẹ má lọ àfẹ́. Ẹ̀yin ẹ wò baálẹ̀. Ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra ara rẹ̀ báyìí. Ewu ni. Gbà mẹ́ abọ́ rẹ̀ ṣàánú mi. Kí lọ́nà àbáyọ? Tó èmi ò ní jẹ́ kójú tì mí nítorí pé kọ́rọ̀ mi má dàbí babaláwo tọ́mọ rẹ̀ kó tó ń dè lọ́mọ. A wá nǹkan ṣe sí ni. Lóòótọ́. Bẹ́rù bá kòkè tó kéjì ká ó níbi ká gbé ká. Ẹ wá mi. Olúwa rẹ̀ àjẹgbá. Tí sómi ọ̀la ló. Bẹ́ẹ̀ ni àdán ó fi rọgí ni. Àṣebà. Ó ní bùrìbùrì báwọn ojú kẹ́kẹ́ yà. Ọmọ aláìsí ní kankan fún ọlọ́jẹ. Àṣewà. Ọ̀ya bísọ̀bá ẹnìkan yìí gbẹ́sẹ̀. Ìwọ́n tiẹ̀ ó bá mi ń bò báyìí. Ó jọ ọmọ pé kékeré kọ́ bàbá wọn fi jọmọ lọ. Táwọn ìjà lọ. Àbọ̀ abálọ̀rọ̀ ti ẹyẹ yìí. Anyọ̀gà. ẹ wò ibi náà ti wá bá dé ìyá. Oorun kò tẹ́ yẹ̀ jẹ́ jàre. Oorun kò tẹ́ yẹ̀ jẹ́ jàre. Ìbà kọ́lá ìbà ṣẹ̀dá o. Ìbẹ̀yìn ìyá mi ò sòrògà. Ẹ̀yin afẹ́nidẹ́ni yẹ ẹ̀yin atapájọ́rí àtẹ̀fúnjẹ̀dọ̀. Ẹ̀yin náà làwọn òdì òkè tí ń gbòòrò mọ́ díẹ̀ láàyè. Mo sì bá yín lónìí o.
ẹ jẹ́ kéyìí tí mo fẹ́ ṣe lónìí ẹ̀yin ojú mi ṣe o ẹ má jẹ́ ohun mi ẹ má jẹ́ kéyìí ogun mi lọ́wọ́ torí iṣu sísun báyìí kì í hun náà ètùtù sún náà ẹ̀sùn ọ̀bẹ o ẹ má jẹ́ kéyìí ohun mi o ẹ̀yin ojú mi ṣe lónìí o lápẹ́lẹ́kẹ́ o kò sápá kéyìí tí mo fẹ́ ṣe lónìí ẹ má jẹ́ ohun mi ẹ má sì yóò gun mi lọ́wọ́ ẹ̀yin ojú mi ṣe ẹ ṣe o ìbá o ẹ̀yin tó ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbẹ̀yìn tó lè yáyé ìbá takuntakun ló lè rẹ̀ yé. Ibà ẹ̀dùn mo bókọ mi ẹ̀dùn ta ní pè mí mo bókọ mi ẹnìkan pè mí. Kí ni ìbọn ìjà lè ó máa ń já kíkakíkakẹ́ ta ló dọ̀ ta ló lù wọ́ rẹ̀ ta ló ń tọ̀ tó fẹ́ gbé náà wojú ẹ̀kọ́ láì sáwọ́ ta ni ọ́ àtẹ̀yìntọ̀ mo ní ọ́tọ̀ fẹ́ wọ bóun láì sẹ̀mùlẹ̀ ta ló tọ̀ ó kọ́ mi yọ̀dà òbó bá rú mi lójú wa bilẹ̀ léèrè ni ẹ̀ ti ń pè ní ọmọ fẹ́ mọ̀ tọ́ ẹ̀yin ayé o ẹ wá dojú mi sí lónìí ẹni tí ń pè ní mo fẹ́ mẹ́rin tí kéèyàn bá ní mo kọ̀ mí báwọn ìrọ̀ ó yá ojú kojú nínú omi àyà kóyà nínú àwọn òmùlẹ̀ adé afárò gidigba láti ṣàwọn lálẹ́ odò ẹni èmi ṣàwọlé alára kójú mi ó lè rí mo ṣàwọlé àjẹrò káyà mi ó lè mọ̀ bẹ́ẹ̀ni aláwọ̀ sọ lórí alẹ́ omi báwo gidigba wá sọ lálẹ́ odò dandan ní alẹ́ odò ni bá a bá fẹ́ mọ lójú dandan ni yóò ríran ọ̀yẹ́lá kàyéfì bíbó bítíbó irú èyí ò ṣẹlẹ̀ rí kẹ́ ò ṣẹlẹ̀ rí àmọ́ mo gbọ́kọ̀ mi ta ní pè mí ẹ̀dùn ò ṣẹlẹ̀ rí kí n mọ́ irú èyí ò ṣẹlẹ̀ rí kẹ́ ta ní dárò èyí wò láti bóun ló ti jẹ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin tó lé ayé ta ni. ẹ̀dùn taniọ́ mo fẹ́ mọ orú ẹ̀ tó jẹ́ mo fẹ́ mọ orú ẹ̀dá tó jẹ́ gan wò mí ẹni kò síkú kan tí ó pàpà tá à ní pàpọ̀ lórí rẹ̀ ń bẹ̀ ó sì wọ̀ èmi tó ń wò yìí èmi lè wẹ́ tó lé gbogbo lórí omi èmi lọ sí bàtà ńlá tó lé téńté lókè odò gbogbo ara mi kìkì odò bẹ́ẹ̀ ni o wò mí àìtọ́dọ̀ ó tọ̀ sí ní kankan díjú àkèrè díjú ẹrù olè máa bà mí níbi tí mo dé dúró yìí bẹ́ẹ̀ mo wí fún ọ wọ́ ojúkòrò ó jẹ́ ojú báyìí lọ́wọ́ wà lórí bẹ́ẹ̀ ni olúwẹ̀rí ìyẹ́ olúwẹ̀rí màá lóòdù alátanúkú omi o. Fatogo! Kí ló máa ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yẹn? Ẹ̀yọ̀ tó ẹ̀rọ wọ́n bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó kiri. Tí sómi lálọ́. Kí ló máa ń ṣẹlẹ̀ ní ṣẹ́gun ìdá? Ẹ̀rọ títọ́ ẹ̀rọ wọ́n lù káàkiri ayé. Wọ́n kìlọ̀ fún àná. èyí olúwẹ̀rí màá lóòdù èyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ ọ̀hún ní àwọn ọmọ fẹ́mi yẹn dákun ẹmọ bínú ṣé kò sí mo máa rí yín. Wọ́n Fatogo! Mo wá kìlọ̀ fún ọ ní o. Ẹjọ́ ọmọ rẹ̀ ni mo wá fi sùn. àwọn gidigba náà bọ̀ rẹ̀ lù ṣé kò sí kí ni tó bá ṣe. Kí ló fẹ́ rẹ̀ dáadáa? Bẹ́ẹ̀ ni. Kí n ṣe pé mi ò tó yára mi gbé o. Mo lè gbé yára mi o. Ṣùgbọ́n ọmọ mi tó mú tí wọ́n fẹ́ fi ṣe ètùtù. Tí wọ́n bá tètè bá mi dé ọmọ mi padà, kó wá bá mi ní ìsàjọ mi. Ẹ á níbi inú mi o. Àwọn rẹ̀ kọ́ ọmọ mi. Wọ́n fẹ́ fún mi ṣe ètùtù. Tí ọ̀rọ̀ kú ọmọ mi bá fún mi, bí ìsàjọ olùkí fún kókó fọwọ́ rẹ̀ kọ́ ọmọ mi bá fún mi. Ẹ rí ìjọ mi o. Ẹ rí ìbínú mi o. ẹ̀dá yìí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ọmọ mi là bẹ́ẹ̀ bá bí nǹkan bàjẹ́ bínú bẹ́ẹ̀ oníṣọ̀tà ẹ̀yìn náà bá tún wá bínú ògùn ńlá ẹ̀dá kó tó dìjà èyí ló yóò jà lọ́sí. Kìlọ̀ fún dáadáa.
ẹ̀rọ olófòfó sẹ́ yóò jẹ dáadáa ọjà bẹ́ẹ̀ ti máa bẹ́ẹ̀ mọ̀ ní lánàá kó tó wo kìlọ̀ fún dáadáa kó fi ọmọ mi sílẹ̀ kó bá mi gbọ́ ọmọ mi rí tí mo bá rí tí ọmọ mi tí ìbá rí ọmọ mi ẹ rí ìbínú mi o ẹ máa rí jọ mi. Kí ni sàlọ̀ rẹ̀ gan? Kí ni sàlọ̀ kẹ̀ gbà ní irú kele lè gan? Irú kele lè kí ni sàlọ̀ rẹ̀ gan? Kí ni dùn lọ́wọ́ tí o fi jólẹ̀ gan? Ayé o balabala wo rè? Ọ ti wá ta ṣe àgẹ̀rẹ̀ rẹ̀. Ọ ti wá ṣe títí wá ṣe lọ́dọ̀ Olúwẹ̀rí lọ́dọ̀ ìdí omi. Ọ fẹ́ rugi oyin nù. Àmọ́ kó tó di pé wàhálà bẹ́ẹ̀lẹ̀ nílùú kìnnìkìnnì wọ́n wá nǹkan ṣe sí. Iṣẹ́ tí wọ́n ti ẹ̀fẹ́ sí gan wọ́n ti lè ṣe wọ́n báyìí wọ́n tètè lọ ọ̀dọ́ rẹ̀ kára. Ẹ̀wọ̀ ẹ jẹ́ káwọn ìjọba máa ṣe tiwọn. Ẹ ṣeun àbúrò mi. Àbúrò mi ẹ ṣe gan. Àbúrò yìí. Ó ti ń lọ ṣọ́ọ̀ṣì gan ń sìn. Kódà ó tún gbàdúrà gbọ́ tún ka Bíbélì. Ẹ wò àìtí ẹ fọ́ ni o. Ẹ mọ̀ bá àbúrò yìí ṣe jẹ́ sí mi ni. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Ẹ wo gbogbo nǹkan tí mo ṣe fọ́lọ́ ni. At the end of the day fẹ́ tí mo ní sí. But ẹ mọ̀ nǹkan tí mo wá dùn pátápátá ni pé church tó ń lọ yẹn. Pé mo ti ń bá Bíọ́dún sọ̀rọ̀ láti ọjọ́ ìkò kì í gbọ́. Káṣá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àìtí ẹ fọ́ ni ṣá. Ìgbà mélòó lè fẹ́ máa dúpẹ́? But nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé gbogbo nǹkan tí mo ṣe fọ́lọ́ ni. And secondly ẹ ti dúpẹ́ ńlé ẹ tún jáde níta níbi ẹ tún dúpẹ́. Ẹ mú nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tí mo ṣe fọ́lọ́ ni. Bíọ́dún ọ̀rẹ́ mi ni àtijọ́ wa tipẹ́tipẹ́ so ẹ ní láti máa dúpẹ́ lọ. Ẹ jẹ́ máa dúpẹ́ tó bá ń ṣọlá Ọlọ́run àti yín kò ní lọ sí church. Ẹ wo everything wà lọ́wọ́ Ọlọ́run. Bíọ́dún ti ń ka Bible dẹ̀ ń gbàdúrà gan sí i. Tẹ bá rí. Ẹ wo ọpẹ́ ní fọ́lọ́ lóòótọ́ but kì í adúpẹ́ fọ́lọ́ fún yẹn nǹkan tí mo ti ẹ̀dùn sí nìyẹn ṣé yẹn lẹ tí wọ́n á dúpẹ́ gbogbo nǹkan tá a ti sọ nílé tá a ti parí ẹ ní láti máa dúpẹ́ lọ tí báyìí. Ẹ jẹ́ máa dúpẹ́ pẹ́lọpẹ́ yín tó fi ń lọ church àtọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ẹ wo ẹ má wọrí ọ̀rẹ́ mi ni Bíọ́dún ẹ wo ẹ má yẹ kí n delay yín time ti lọ because ẹ rí pé ilẹ̀ ti ń ṣú sí báyìí kẹ́ ẹ ti máa lọ okay ẹ take care my sister ẹ wà á tún máa rí aṣẹ́ gbọ́ okay take care. Hello. Wọ́n ń bọ̀ lọ́nà ẹ̀yẹ fún wọn ẹ dákun ẹ yàgò fún wọn ẹ̀yẹ fún wọn ológun àríyá olọ́jà yan má ṣe gàràgàrà sí wọn. Ibi wo ló wà nù mí ṣá? Má ṣe gàlégàlé sí wọn. Má lọ ṣàyàgbàgbà sí wọn. Inú mi ni mo tún máa rí ọmọ wa. Mo lọ fà. Tó fẹ́ fojú lóru. Àjòjì gòdògbò tó fẹ́ wọlé oòrùn. Ṣé mi? Ìbọra bọ̀ wọn láṣọ. Àwọn ń fọ́. Wọ́n á dẹni ilé, wọ́n á dẹni asán. Má lọ ṣàyàgbàgbà sí wọn. Wọ́n ń bọ̀ lọ́nà. Kọjá fún ẹ yàgò fún wọn. Ológun àríyá olọ́njà yan. Má lọ ṣàyàgbàgbà sí wọn. kankan tẹ́ ẹ̀ bá fi ẹ̀là sílẹ̀ ẹ̀ gbà. ìbálẹ̀ gbogbo àwọn aráàlú yìí ó ti yẹ kẹ́ wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn. ó ṣe jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n mọ kẹjọ ìjálé wọn wá sáàfin mi èmi ló dé. àbọ̀ rẹ̀ ẹ wo bó ti ń pariwo ó ti sẹ́mi náà àmọ́ mi mọ́ kọ́tà sí sí ẹ dákun ká má fọwọ́ rẹ̀ sọ̀rọ̀ èrò àgbébọ̀ àgbébọ̀ inú bá ti sí òye lọ ọ̀nà wò láti gbà sọ̀sán là á gbé ní àlálẹ́ mo ní kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀. ẹ̀yin alákọ̀ọ́kọ́ ohun tèmi ó béèrè lọ́wọ́ ni pé kí ẹ ti pèsè gbogbo ń tá a fi bẹ̀bẹ̀ náà ṣó sì ti pè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀.
pátápátá mo ti pè lórí. ẹ wo baálẹ̀ lónìí náà ni kò ní dọ́là ọ̀ṣun ọ̀nì láàgbé. lónìí ni. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. wọ́n pariwo nítorí ìtumọ̀ pé òbí létí àwọn èèyàn ní jẹ́bẹ̀ ní jẹ́bẹ̀ àzìmí tó wà ń di oró. ọ̀dà kò ṣe nǹkan kan àmọ́ mo wá fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ pé nǹkan kan ò ní ṣe é pa. àmọ́ lálẹ́ ẹ jẹ́ kí ogun ológun jẹ́ ti ní. ikú bá rí lórí ọmọ yín kò ní padà lórí ọmọ sí ọ̀kadà sórí ẹ fọkàn yín balẹ̀. àmọ́ sódà lójú pé bàbá rẹ̀ gbẹ́bọ̀ ọmọ yóò dìde sára. èmi ò sọ bẹ́ẹ̀ mo ti fi dá yín lójú. èmi kò kò sáré amójúlé kókó bí ọ̀tá èmi tí mo níwọ̀n ọ̀ṣọ́gun kà mọ́ tí mo fi yá ìyàwó mi tí mo fi bọ̀ yín. àbọ̀ rẹ̀ bó bá ilé dìde ọgbàdùn mi tó gbogbo àwọn aráàlú yìí mú ọ̀pọ̀ ní ẹnìkan lọ́rẹ̀ tó ń jẹ baálẹ̀. ọ̀dà fún ọ̀ṣọ́rí ayé mi dùn níwáyé mo lè jẹun ó dàbí tó lè mú tó gbẹ̀wọ̀ náà. ọ̀jẹ̀ àwọn ọmọ yìí. Alagbalúgbú omi, alagbalúgbú omi, alagbalúgbú, alagbalúgbú omi, alagbalúgbú omi, yeye mi, yeye o, yeye mẹ́ja. Ẹja ńlá tí ṣomi lálóláló tí ṣodò táyétáyé omi ṣánilé ilé rẹ̀ ò yé mẹ́ja yeye o yeye omi yeye omi yeye o mama bínú. Ijinle. Arewa. Ewa jẹ́ ní ọdún lókè pẹ̀ báyìí. Ewa ló gbé ìdàgbà fún mi. Ẹ mú padà wá fún mi nísàlẹ̀ odò. Tí ẹ bá ní ìdàgbù débi. Ẹ gbọ́dọ̀ padà wá síbí o. Ó yọ ìwọ gbé ọmọ ìjọba bá lọ. Yéyé o. Mo wà ń ta ìta mo wà torí tí ẹ náà mi ṣe lọ sí ṣọ́ọ̀bù lẹ́yìn wọ́n dá mi lóhùn má pẹ́ o mo ètò yọjú sí mi sùn tó gbọ́ ó ti gbọ́. Àjọkẹ́ báwo ni àkójọ mẹ́ta mọ́mí ẹ̀kọ́. Mo ti wáyé dé ṣọ́ọ̀bù náà. Àmì ò lọ ṣọ́ọ̀bù lẹ́yìn. Ìfúngan mo délé ọ́lẹ̀ ẹ̀sìn ni. Àmì ò sí mímọ ẹ̀ṣẹ̀ jáde ní ṣé kò sí. Mọ́mí ọ̀rọ̀ bí ọdún yẹn náà ni. Mo fẹ́ kí n bá mi bẹ̀. Ìfúngan kò bí cause mo ti wá lọlé gan. Kò gbé bẹ́ẹ̀ kò tiẹ̀ rí tèmi ròyìn fà tó ti sún mi mọ́mí ẹjọ́ ẹ bá mi bẹ̀ bí ọdún wa. Nǹkan tó wà ń bẹ̀ ìgbà tá a wá bẹ ẹ̀wọ̀ náà tá a bẹ sọ̀rọ̀ yẹ kó gbọ́. Wẹ̀ṣẹ̀ Ọlọ́run àjò gbọ́. Ọlọ́run àjò gbọ́. Ẹjọ́ máa ẹjọ́ tó yọ lọ́mọ mi ẹjọ́. Má wọ̀rọ̀ Ọlọ́run àjò gbọ́ tó bá ti gbọ́ máa pè é. Tó ti gbọ́. Má expect call ni ma ẹ ṣe gan. Yes ma ẹ ṣe mo ti ẹni kí sáré lọ́dọ̀. Ókè ó dà bẹ́ẹ̀. Ẹ ṣe gan mọ́mí. Mama expect call ni ma ẹ ṣe gan. Ó ṣe máa jà ó nìyẹn ń sìn a máa sọ fún yín wọn ò ní gbọ́ ẹ ọjọ́ tó fẹ́ ṣe tó dọ́sùn àwa abẹ́ á ṣe gbogbo ẹ̀ fún ẹ Ọlọ́run tó gbọ́ o tó bá gbọ́ o dẹ̀ ló mọ̀ o kí obìnrin dá mi lóhùn jàre kó jẹ́ ká máa lọ síbi tá à ń lọ. Alagbalúgbú omi, alagbalúgbú omi, alagbalúgbú, alagbalúgbú omi, alagbalúgbú omi, yeye mi,
yeye oye mẹ́jà. Tí ṣomi lálo lálo, tí ṣodò táyé táyé. So much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching Ijinle TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye bye.